ọ̀run ni olóyè Ahmed olóyè tí àwọn èèyàn mọ̀ sí Kejìdá ọ̀hún tá a torí ẹ̀ wá síbẹ̀ ṣe nǹkan tó pọ̀ àwa nígbà yẹn torí bàbá wa Bola Ahmed Tinubu torí pé wọ́n ṣe takuntakun tí ẹnì kan ò ṣe wọ́n ṣètò aṣọ́gbó tá a sì mọ̀ pé aṣọ́gbó yìí àwa ọlọ́dẹ náà la kúkú mọ̀ tá a wà nínú igbó nígbà tá a dẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so eléyìí fún wa ní orí ọ̀fẹ́ láti rí pé ká kọ́wọ́ tí wọ́n lẹ́yìn wọ́n padà sí orí àlééfà yìí ní ẹlẹ́ẹ̀kejì wọ́n lè ṣàṣeyọrí iṣẹ́ yẹn àwa bẹ̀ wọ́n àwa ọlọ́dẹ la yẹ fún ètò aṣọ́gbó àwa náà la lè ṣe àwa náà la ń ṣe bọ̀ so a ti pe àwọn olóṣèlú ńláńlá láti bá wa péye pé sọ̀rọ̀ sí bàbá wa Bọ́lá Ahmed ti pé kí wọ́n má fi ẹlòmíì sí wa lóòrè fi ẹlòmíì sáwọn nígbà táwọn náà kọ́wọ́ tí wọ́n lẹ́yìn wọ́n rí dájú pé àwa ọlọ́dẹ àwọn pariwo wa sáyé àwọn hàn náà sí wa láìpẹ́ gẹ́gẹ́ bí aṣọ́gbó orílẹ̀-èdè Ọlọ́run náà wà lọ́wọ́. nípínlẹ̀ Ọ̀ṣun kọ́. nípínlẹ̀ Ọ̀ṣun bákan náà a fi gbogbo ara mọ́ a sọ ìró ọkàn wa fún gbogbo aráyé lé ní pé a fẹ́ ìjọba APC padà kọ́mọ̀bọ̀ lọ́sùn pàápàá jùlọ ẹni tí wọ́n filẹ̀ yìí bàbá wa Bola Oyebamiji à ń bọ̀ kí Ọlọ́run ó jẹ́ kí orúkọ wọn ó rò wọ́n kàn padà wá sí orí àlefa ìpínlẹ̀ Ọ̀ṣun tó ní ìjọba tó wà ń bẹ̀ yìí láti bàtẹ́ ti wà ń bẹ̀ yìí a gbé gbogbo ìgbésẹ̀ táwọn ọba wa ṣe wọ́n dà wá nù wọ́n fi wá sílẹ̀ a dẹ̀ ti fi ẹ̀mí ara wa dúkìá ara wa la fi ń ṣiṣẹ́ ètò ààbò olóyè ti sọmọ nù olóyè ṣayà nù owó ìgbésẹ̀ wa àwa tá a fẹ́ ṣètò ààbò tá a tún dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n síbẹ̀síbẹ̀ náà wọn dá wa lóhùn ọ̀tẹ̀ sọ pọ́n rí wa ṣùgbọ́n ẹlẹ́dàá wọn dẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ ìbọn gbà tó bá rí báyìí tí apọ̀ bá ṣe sán èèyàn ká lórí nígbà táwọn ò ti wúlò fún wa dandan ní ká pe ìjọba míì láti wá wọn lè bá wúlò fún wa.